A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pẹ̀lú ìfọkànbalẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò borí ìṣòro ètò ààbò èyí tó mẹ́hẹ̀ nílẹ̀ yìí. Ààrẹ Tinubu èyí tó ní ètò ìṣèjọba òun ò ní fi àyè sílẹ̀ fún àwọn oníṣẹ́ ibi láti da orílẹ̀-èdè Nàìjíríà rú, pàápàá jù àwọn agbésùmọ̀mí tó ń ti àwọn ajínigbé èyí tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ yìí rú lògbòlògbò tí wọ́n jẹ́ ó tòrò fún àwọn ọmọ ilẹ̀ yìí ní mímu o. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé olójú kò ní lajúlẹ̀ kí tàlùpọ̀ kò wọ́, bẹ́ẹ̀ sì rèé onílé ò ní gbà kí àgbàrá ó gbé nílé lọ o. Ó ní oko rèé bó ti wà, àwọn ò ní fi àyè sílẹ̀ fáwọn oníṣẹ́ ibi láti máa sá pamọ́ síbẹ̀, bí kò ṣe wípé kí wọ́n lé wọn jáde, kí wọ́n fi ojú wọn kí wọ́n fi ráre, kórílẹ̀-èdè Nàìjíríà lè gba ìtúsílẹ̀ àlàáfíà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu tó sọ ọ̀rọ̀ náà ní ilé ọba nílùú Àbújá ní alẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, nígbà tó ń gba àwọn àlejò àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró níbi ètò ìṣínu ti Ramadan àti Lẹ́ǹtì tó fi mọ́ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn àgbààgbà orí adé gbogbo nínú ìṣẹ̀ṣe. Níbẹ̀ lààrẹ Bọ́lá Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé àgbájọwọ́ ńlá fi sànyà. Ó ní àgan lọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí, ó kan nílé ó kan àlejò, bó ti kan ọkùnrin náà ló kan obìnrin o. Ó ní wọn ò lè dá a ṣe bí kò ṣe wípé àtìlẹ́yìn àwọn ọmọ Nàìjíríà ni ó lè jẹ́ kí ètò ìṣèjọba àwọn ṣe àṣeyọrí nínú ètò ààbò tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo. Lákòótán, ó wá rọ gbogbo àwọn olórí ẹlẹ́sìn náà láti ṣera wọn ní òṣùṣù ọwọ̀, kí wọ́n ṣera wọn ní ọ̀kan ṣoṣo, kí wọ́n sì máa kéde ìgbàlà, ìfẹ́, òtítọ́ àti ìṣọ̀kan láàrin àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wọn tó ń tẹ̀lé wọn nínú ẹ̀sìn èyí tí wọ́n ń ṣe. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal, òun náà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tó jáde láti ìpínlẹ̀ Zamfara àti inú ẹgbẹ́ òṣèlú APC tí í ṣe ẹgbẹ́ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lé iwájú fún ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun. Níbẹ̀ ni ìròyìn ọ̀hún ti jáde o látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì ní ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn sí ìjọba, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Zamfara ọ̀gbẹ́ni Suleiman Ahmed Tudu, èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé wípé gómìnà Dáúdà Lawal ló ti kọ ìwé kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP látàrí gbọ́nmisomi òtó àwọn aáwọ̀ tó ń ti wàhálà èyí tó ń fi ojoojúmọ́ súyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní gbogbo àwọn wàhálà wọ̀nyí ni wọ́n ti gbìyànjú láti pamirin, ṣùgbọ́n tó jẹ́ wípé kàkà kí ewé àgbọn ó dẹ̀ ń ṣe ní tún le sí o. Nípa ìdí èyí, gómìnà Dáúdà Lawal ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà èyí tí wọ́n fi léde o, ẹni tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún Malamani Mumini, èyí tó léwájú àwọn ìgbìmọ̀ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Zamfara, èyí tí ìpàdé ọ̀hún wáyé ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Níbi tó ti léwájú ìpàdé náà ló ti kí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà Lawal wípé òun dúpẹ́ lọ́wọ́ wọn ò fún àtìlẹ́yìn èyí tí wọ́n fún gómìnà àti òun tó jẹ́ igbákejì gómìnà. Ó ní gómìnà ti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ
láti lè fi hàn fún ẹgbẹ́ òṣèlú PDP wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn láyọ̀ òun àlàáfíà tó sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n wá rọ gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ nínú òṣèlú ti APC ní ìpínlẹ̀ Zamfara tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba láti súgbà gómìnà àti igbákejì rẹ̀ kí ètò ìṣèjọba wọn kó lè kẹsẹ̀ já. Ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní awáyé má lọ́kàn ò sí, bí oníkálukú bá ti dé ibùdókọ̀ rẹ̀ yóò sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ni. Àdúrà wa ni wípé ká má ṣe kánjú kú ní èwe. Ìròyìn èyí tó wáyé láti ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí í ṣe akọ́nimọ̀ọ́gbá àgbà tẹ́lẹ̀ rí fún ikọ̀ Super Eagles tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ètò eré ìdárayá pàápàá jù bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Olóyè Adébóyè Onígbìndé, òun ló ti dágbére fún ayé ní alẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí lẹ́ni ọdún 98 88 years. Bàbá òun èyí tó ti kó ipa ribiribi lẹ́ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá òun èyí tó kó àwọn agbábọ́ọ̀lù sọ̀dí lọ́dún 1984 nínú ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ láyé Green Eagles lọ́dún náà lọ́hùn-ún, tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí láwọn àdáwọ́lé rẹ̀ gbogbo. Èyí tó tún jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles ní ọdún 2002, èyí tó kó àwọn Super Eagles ọ̀hún lọ sí ife ẹ̀yẹ ti àgbáyé tá a mọ̀ sí FIFA World Cup ti 2002 lọ́dún náà lọ́hùn-ún. Lẹ́yìn tí wọ́n já ewé gbélé fún Ahmadu Shuaibu ní Olóyè Onígbìndé ló gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí èyí tó mú wọn jáwé olúborí láti kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ní FIFA World Cup 2002 lọ́dún náà lọ́hùn-ún, èyí tó jẹ́ pé nínú ìdíje náà ìpele ti àkọ́kọ́ tá a mọ̀ sí first round òun ni wọ́n ti yọwọ́ kílàńkó ikọ̀ Super Eagles kúrò nínú ìdíje ife ẹ̀yẹ náà. Lẹ́yìn èyí, bàbá náà ti kópa láwọn ètò lóríṣiríṣi èyí tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti eré ìdárayá lápapọ̀ síwájú kó tó di wípé bàbá òun dágbére fún ayé ní alẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹta ọdún 2026 lẹ́ni ọdún 98 88 years. Kí Ọlọ́run kó bá wa délẹ̀ re fún pa Olóyè Onígbìndé Festus èyí tó dágbére fún ayé. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà Túnjí Dìsù ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, òun ló fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀jẹ pẹ̀lú ìbúra wípé òun ò ní gbà kí àwọn agbésùmọ̀mí kí wọ́n gba ìpínlẹ̀ Kwara àti orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn ẹni rẹ̀. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Túnjí Dìsù èyí tó gbéra láti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara ìlú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí ìrìnàjò àkọ́kọ́ lẹ́yìn tó di ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ìrìnàjò ọ̀hún èyí tí àwọn lọ́gàálọ́gàá tí wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kí káàbọ̀ sí ìpínlẹ̀ Kwara, níbẹ̀ ló ti ṣe ìpàdé alágbolé kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka ètò ààbò gbogbo àti níléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn àgbààgbà ìlú, níbi tó ti kí wọn fún akitiyan àti àtìlẹ́yìn wọn. Ó wá rọ̀ wọ́n wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nílò ìfọwọ́sowọ́pọ̀, kì í ṣe ohun tí ẹnìkan lè dá ṣe o. Ó wá ṣe ìlérí fún wọn wípé gbogbo àwọn agbègbè ní ìpínlẹ̀ Kwara tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi, gbogbo rẹ̀ pátá ni wọn yóò gbà tí wọ́n sì lé àwọn àlejò oníṣẹ́ ibi kúrò nínú kọ́lọ́fín kọ̀rọ̀ ọ̀ndú ibi wọ́n sá pamọ́ sí ní ìpínlẹ̀ Kwara, tí wọn yóò gba ilé àti dúkìá wọn padà kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi náà. Ó wá dá wọn lójú pé ètò ààbò yóò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí o, nítorí gbogbo àwọn ààyè ìlú tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ti ṣiṣẹ́ ibi ni wọn yóò kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sí láti dáàbò bo ẹ̀mí òun dúkìá àwọn ènìyàn.
ó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò káàkiri ìpínlẹ̀ ọ̀hún àti orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lè ṣe àṣeyọrí ní gbogbo ibi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ti ń da ìlú rú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Túnjí Dìsù, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà jáde nínú àbẹ̀wò èyí tó ṣe sílùú Ìlọrin, olúlu ìpínlẹ̀ Kwara. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó obìnrin ni eyín arábìnrin Ọmọ́tọ́lá Jáládé Èkéìndé, èyí tó ní ìgbà tí òun ṣe ń dàgbà bọ̀ òun jẹ́ ènìyàn kan onínú fùfù èyí tó máa ń bínú lóòrèkóòrè, pàápàá jù àwọn ohun tí ò tó nǹkan ń lòun máa ń bínú sí o. Ó ní àwọn nǹkan wọ̀nyí kò ṣẹ̀yìn ibi tóun dàgbà sí àti àwọn ènìyàn tó ń bẹ ní àyíká òun ní ìgbà náà lọ́hùn-ún. Ó ní ṣùgbọ́n Ọlọ́run ọba ó ti gbàkóso nínú ayé òun àti wípé àgbà tòun ti ọjọ́ orí ló ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbínú inú fùfù ọ̀hún kúrò nínú ayé òun. Ọmọ́tọ́lá Jáládé Èkéìndé tó sọ ọ̀rọ̀ yìí níbi ètò kan tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò sọ wípé lára àwọn nǹkan tó ṣokùnfà inú fùfù ìbínú ọ̀hún ní ìgbà tí bàbá òun jáde ní ayé. Ó ní nígbà náà òun jẹ́ kìrìsìtẹ́nì tóun sì máa ń lọ ilé ìjọsìn dáadáa, tóun sì ní òye wípé bó ti wọn Ọlọ́run ọba ní ṣọlá, bí Ọlọ́run bá sì ti ṣe kò sí ẹnikẹ́ni tí yóò bí o. Ó ní ṣùgbọ́n òun wá àwọn ènìyàn tóun yóò máa da ẹ̀bi lù lórí ikú bàbá òun. Ó ní nǹkan wọ̀nyí tún jẹ́ okùnfà inú fùfù ìbínú ọ̀hún. Ó ní òun dúpẹ́ o wípé lásìkò yìí òun ti di ìyá tóun sì ti di ìyàwó ilé. Ó ní bákan náà òun tún jẹ́ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run nílé ìjọsìn èyí tí òun lọ. Nípa ìdí èyí inú fùfù náà ló ti dohun ìgbàgbé tóun ti gbé ẹ̀mí ìrẹ̀lẹ̀, ìwà sùúrù tóun ti ìtẹríba tóun ti gbé wọ̀ báyìí pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run láti tún ayé òun èyí tí Ọlọ́run yí padà sí dáadáa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Ọmọ́tọ́lá Jáládé Èkéìndé jáde níbi ètò ọ̀hún. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní ìpín ìpéjú làlàfìlà, bó bá ti ń kọjá bẹ́ẹ̀ yóò máa di bàbá ṣé ò sí nǹkan. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.